أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Dá ọpẹ́ fún Ọlọ́run, ọba tó ní gbogbo agbára, ọba tó ní gbogbo àṣẹ, ọba tó ní gbogbo ẹ̀yìn, ọba tí à ń bẹ̀ pé kó má gba orí ìsìláàmù tó fún wa yìí, kó má gbà lọ́wọ́ wa. Òun náà là ń bẹ̀ pé kó ṣe wa kù ní mùmínì, kó má gba ìmánì lọ́wọ́ wa o, kó má gba ìrun lọ́wọ́ wa o, kó má gba àánú ọmọlàkejì lọ́wọ́ wa, kó má gba ẹ̀sìn wa lọ́wọ́ wa. Ọlá títóbi Ọlọ́run, a bẹ̀ ẹ́ kó bá kẹ́ ànábì, kó bá gẹ̀, a bẹ̀ ẹ́ kó bá kẹ́ gbogbo ànábì Ọlọ́run àtàwọn ẹni rere, kó bá kẹ́ àwọn àfáà àtọkọ wa ń kéwú, kó bá kẹ́ àwọn òbí wa àti gbogbo ẹni tí ń fẹ́ tiwa nítorí Ọlọ́run nínú ọkùnrin nínú obìnrin. A bẹ̀ ẹ́ kó fi kẹ́ rẹ̀ kárí gbogbo yín lápapọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Abáríkà jímọ̀ tèmi Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ jímọ̀ láyé, abáríkà jímọ̀ Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ jímọ̀ nù ìmánì. Ọ̀rọ̀ Olúwa ráńpẹ́, ìtanijí àti ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ó máa wúlò fún mi lákọ̀ọ́kọ́ àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ náà tí mo mú wá ní jímọ̀ tòní, k'Ọlọ́run jẹ́ ká láṣepẹ́ ńdí oore. Òun ni gbólóhùn dáadáa, gbólóhùn rere kan tó mọ́ dodo wa lẹ́nu. Olúwa ló fi lé wa lẹ́nu nínú al-Qur'an, Ànábì sallallahu alaihi wasallam ó fi lé wa lẹ́nu. Òun ní pé gbogbo ọjọ́ tí mùsíbà àti àjálù, ìbànújẹ́ àbí àjálù ìjániláyà tó bá ṣẹlẹ̀ sí wa, pé èdè tí ó jáde lẹ́nu ọmọ mùsùlùmí rere ni pé inna lillahi wa inna ilayhi raji'un, inna lillahi wa inna ilayhi raji'un. Èdè tó ti mọ́ gbogbo wa lára ni, kìí ṣe pàtàkì ká máa sọ, òun ni tí a fẹ́ bára wa sọ, ọ̀pọ̀lọpọ̀ wa tí máa sọ. Bó fẹ́ bẹ́ẹ̀ pé ní àsìkò tá a máa sọ lásìkò tá a bá gbé kún ẹlẹ́nìkan jáde láyé, a wà ní inna lillahi wa inna ilayhi raji'un. Bẹ́ẹ̀ ni àsìkò tó lúwa júwe rẹ̀ fún wa ní al-Qur'an ń pé ká máa wí, kìí ṣe ìgbà tí èèyàn bá jáde láyé nìkan. Gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ tó bá jẹ́ ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́, ìṣẹ̀lẹ̀ mùsíbà, òun la rẹkọmẹ́ndì kí èèyàn máa wí inna lillahi wa inna ilayhi raji'un. Nǹkan tó sì wọ́n ń bàjẹ́ lásìkò tiwa yìí, tọ́làjú tí ò ní ìtumọ̀ kan wọlé wá bá wa, táwọn èèyàn tó sì ń já inna lillahi wa inna ilayhi raji'un náà lẹ̀, wọ́n ti ń já jù ú lẹ̀ nígbà tó kú bá kú ọ̀hún gan. Ní ti ń kan rest in peace, ó ní rest in peace, kó sinmi nínú ìfọ̀kànbalẹ̀. Ìyẹn náà àdúà la kà sí, ìyẹn ní ìṣe pé kìí ṣe pé míyàn bá wí ọ lẹ́sẹ̀, àmọ́ kò dáa tó ká sọ pé inna lillahi wa inna ilayhi raji'un. Tá a bá ti gbé túmọ̀ rẹ̀ yẹ̀wò lénìí, wọ́n náà mọ̀ tí ń bẹ̀ẹ̀ bẹ́ẹ̀. Wọ́n bá ní rest in peace, kí n ó sinmi nínú àlàáfíà, kódà ìtumọ̀ rẹ̀ gan lọ lójú tèmi, torí pé ẹni tí ó rí bí rest ó gbọ́dọ̀ wà in peace. Ẹni tó bá wà in peace ló lè rest. Èmi ò rí bí envisage rest without peace. So ẹni tí ó rí bí rest náà lẹni tó bá wà in peace. Ẹni tí ó bá rí peace ò lè rest tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. So àmọ́ yìí náà àdúà ni, àmọ́ kò dáa tó ká ní inna lillahi wa inna ilayhi raji'un. Ṣé ẹ̀rí tá a bá sọ pé inna lillahi wa inna ilayhi raji'un, Olúwa gangan ló fi sígà yìí, ló fi lé wa lẹ́nu nínú al-Qur'an nínú suratul Baqarah aya 155-56. Olúwa ní wala nabluwannakum bi shay'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfusi wath thamarat wa bashiris sabirin الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. ألاني ولا نبلونكم ó ti di dandan, yẹn ni pé ọkàn ọ̀rọ̀ nípa ó ní verily indeed, láì níyè méjì nú, ẹ máa ṣalábàápàdé àdánwò. Wala nabluwannakum, a máa dán yín wò ṣáá ni. Yẹn ni pé má ṣàdúà Ọlọ́run má dán mi wò, ọ máa ra dánwò, torí ó ti kan ọ̀rọ̀ nípa.
àdántán ni ká máa bẹ lọ́hùn kó máa jẹ́ ọ̀tọ̀ sí wa abádánwò tí ó ju agbára wa lọ tí ó gba ìmánì lọ́wọ́ wa àdánwò tí ó ba ayé wa jẹ́ tí ó bọ̀ràn wa jẹ́ ní ká máa bẹ lọ́hùn kó máa gbé kó wa àdánwò ọmọ kódà yẹn lè mọ́ fura níjọ́ mi tàdánwò bá dé tó paasi ẹ̀ tó tiẹ̀ ní fura sí ń padánwò ni torí ìmánì tó bá lára rẹ̀ ju lẹ́fù àdánwò òun lọ Olúwa ní wàlà náà bulu wa nàkùn ó kéré ó tóbi yóò máa wá kanlẹ̀kùn yín wò nínú àdánwò minal khawfi ìmí ilé jẹ́ bí shay'in minal khawf ìmí ilé jẹ́ nítorí létí mọ́ ìbẹ̀rù káyà rẹ̀ kàn máa já kó o sùn kó dàbí ìgbà kó o ní jí mọ́ torí àlákàbìtì tó fẹ́ lá ọ̀làlà ìmí yọ ọmọ wọn dà tó bá jí gẹ́ pé ìmọ̀ ìpáyé ní jí sí minal khawf ẹ̀rù ni adẹ́rùbọ̀ ni àgbà tí yẹn sùn tó lálàá pé wọ́n ti fárun òun lọ nẹ̀sí àtẹ̀ṣe fún kọ́mọ lọ́lé aláyẹ̀wò ẹ̀ múra o ọkàn rẹ̀ yọ dàrú ọlọ́ni wà lánàá bí lu wà nàkún àwa la dán yín wò bí ṣe ń pẹ̀lú nǹkan kan ó kéré kò tóbi minal khawfi nínú ìbẹ̀rù àbí bí ṣe ń lè tanná wọ̀ àwọn ilẹ̀ náà ìyá anything ẹ̀rẹ́tì anything tí ò jọra wọn mọ́ fọkàn sí ọba katira ń pé mo fẹ́ katira gbogbo àwọn àfa àtọ́lọ̀ ń dánwò gbogbo àwọn ẹni rẹ tọ́lọ̀ ń dánwò kémi náà lè prepare gbàtọ́lọ̀ wọn bá gbé tiẹ̀ yọ o lè má find the president fún rárá o lè má rí ntọ́jọ́ nínú gbogbo tó ti kà tí ò ní jẹ́ kó yí ọ pé bó ní kí n gbà àdánwò fresh one new version lọ́lọ́run gbé wá fún ọ abẹ́lọ́n kó máa àdánwò tí ó yọ wá kúrò ní Islam àdánwò tí ó da ayé wa rú tí ó dọ̀run wa rú ọlọ́mọ ẹjọ́ tọ́ sí wa àmọ́ lọ́n láàlè bọ́ ń bẹ́ òun mọ̀ mú ìbẹ̀rù wá gẹ́gẹ́ bí àdánwò ìbẹ̀rù ojú ayé náà wọ́n lè máa fi iṣẹ́ rẹ̀ threatening rẹ̀ ń di iṣẹ́ ń pé wọ́n náà fẹ́ yọ ọ́nṣẹ́ wọ́n fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n náà fẹ́ wó ṣọ́ọ̀pù yín àdánwò threat abẹ́nìkan tiẹ̀ lérí sọ pé ò ní dọ̀la ẹnìkan lérí pé bó ṣe ṣàṣeyọrí òun ọmọ wò wà lè ju ebi náà máa jàdánwò nígbà míì pé àìrí jẹ òun ò tiẹ̀ rí tàṣàṣì kan rò ta ní ṣàṣì àmọ́ kóun tiẹ̀ rọ ọmú lẹ́nu pé jíjí tóun jí sáàárọ̀ yìí o tóun jí sílé ayé yìí láàárọ̀ yìí òun ò tí ì ní tó wọn jẹ báyìí ọ̀sán tí ń lọ lù òun ò tí ì jẹun àárọ̀ àdánwò tiẹ̀ nù wàlíjú ọ̀hún ebi ọmọ payín wà náà kò sún minal amwal dúkìá yóò máa pẹ̀dín yóò máa dínkù ó ti ní kò ní mọ́ yóò máa ṣẹlẹ̀ kìí ṣe pé ẹni tádánwò tá à ń gbogbo àdánwò tá à ń dakọ̀ yẹ ni tó bá ti wá kọlù ẹ máa sọ fún pé kó yẹ àárín òun àtọ́lọ́hún wò ó yẹ àárín òun àtọ́lọ́hún ọ̀dánmọ́rán kódà nígbà míì bá ní wa àtọ́lọ́hún bá tún ṣe ń dánmọ́rán làdánwò máa pọ̀ sí nítorí pé àdánwò tẹ́ ń wò yẹn kìí ṣe pé wọ́n fi ránṣẹ́ láti sánmọ̀ nítorí kó lè burú fún yẹn o táwa tó bá dé sàlẹ̀ tán làwa máa tú síbi tó bá ń wà tọ́lọ́hún kò ní ṣàbúrú láéláé reason tọ́lọ́hún máa fi dẹ́rù rẹ̀ wò pọ̀ gan kìí ṣe òun ní lecture wa lé ní kìí ṣe òun ní topic wa a máa dẹ́rù wò lè tamhis a máa dẹ́rù wò lè tatahir a máa dẹ́rù wò kafaratan li dhunubihi oríṣiríṣi reason lọ́lọ́hún máa fi dẹ́rù wò oríṣiríṣi tí ọjọ́ra wọn alẹ́ fẹ́ fi fọ iṣẹ́ rẹ̀ mọ́ alẹ́ fẹ́ fi fọ́ mọ́ àtàwọn ìdí míì tọ́pọ̀ lọ bẹ́ẹ̀ tá a bá ti fàdánwò ránṣẹ́ ní pé àdánwò ènìyàn o bóyá ń bí owó láti dánwò ní àbí wà láǹfùsì níbi ẹ̀mí nígbà míì pàdánù ẹni tó nífẹ̀ẹ́ pàdánù ẹni tó nífẹ̀ẹ́ tí yóò lágbára lára rẹ̀ lè pàdánù òbí lè pàdánù ìyá lè pàdánù bàbá lè pàdánù ìyàwó ọkọ ọmọ wà láǹfùsì ẹ máa pẹ̀dín nínú ẹ̀mí àǹfùsì náà tún làlàáfíà àlàáfíà yóò máa depreciate ẹni tí ò ní ọ̀sà tẹ́ ó lọ́sà àbó ní nǹkan kan tó ṣàmọ́ nọ́ọ̀sì ní àgọ́ ara rẹ̀ kò rí iná mọ́ ń ti ń ríran tẹ́lẹ̀ kò gbọ́rọ̀ mọ́ ń ti ń gbọ́rọ̀ tẹ́lẹ̀ àdánwò látara àlàáfíà rẹ̀ wà samarat a máa dánwò látara iṣẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ samaratu níbi kọ́ńpínì rẹ̀ ibi tí iṣẹ́ tó ń ṣe tí wọ́n ti ń fọ́n sálárì àbíṣọ́ọ̀pù tó ṣí wọn náà fẹ́ wó bẹ́ẹ̀ ọ̀sámàràtì ọjà tó ń tà wọ́n láyé ọ̀rá rú ẹ̀ mọ́ new version mi ló tún wà ń ta nísìn èyí tó ti kó sí ṣọ́ọ̀pù bó ló ṣe wàsámàràtì àbí wọ́n ti kọlu àwọn jìbìtì kan wọ́n gba gbogbo owó lọ́wọ́ rẹ̀ pátápátá kápítà rẹ̀ ọlọ sí wàsámàràtì tálẹ́ǹtì tó ń tà tó fi ń jẹun sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ wọ́n ní ọ̀válìdì mọ́ wọ́n fẹ́ fi rọ́bọ̀tì rọ́pò ẹ̀yin ní kọ́ńpìnì yín bàbá ṣeré sọ̀bìrì yìí olúwa ní ẹ bá mi dùn gbogbo àwọn tí mo bá dánwò lọ́nà kan sọ́nà kejì tí wọ́n á mú mara tí wọ́n tẹ̀ mara ẹ bá mi dùn wọ́n nú ẹ bá mi dùn wọ́n nú pé wọ́n ti rèrè ńláńlá jẹ torí gbogbo tó bá wù kó jábọ́ lọ́wọ́ yín láyé ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó fẹ́ fi rọ́pò jù bẹ́ẹ̀ lọ́wọ́ tí bóun náà ló fi yín ò lé ọ lọ́wọ́
èyí tí tó jábọ́ mọ́ lọ́wọ́ yẹn tọ́jọ́ lójú pé nǹkan ńláńlá jábọ́ mọ́ lọ́wọ́ òun náà ló fi lé ọ lọ́wọ́ sọ èyí tó jù lọ tún bẹ̀ níbi tí a ti mú Olúwa ní alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un. Àwọn tá à ń sọ pé wọ́n ní sùúrù ta ni ẹ bá wa dùnnú wọn làwọn tó yẹ sí pé idha asabatuhum musiba tíṣẹ̀lẹ̀ ìbànújẹ́ bá ti kọlù wọn qalu èdè tí ó jáde lẹ́nu wọn ni pé inna lillahi wa inna ilayhi raji'un. Wọ́n sọ pé verily dájúdájú o inna lillahi Ọlọ́run ló ní wá kìí ṣe bó ti máa tú tẹ́lẹ̀ pé ọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ Ọlọ́run náà là á padà sí ìtukùtù ni. Torí èdè yìí èdè tó nítumọ̀ tó kẹnu ni èdè inna lillahi wa inna ilayhi raji'un ó nítumọ̀ tó kẹnu láfi ní ká gbé túmọ̀ ẹ̀ yẹ̀wò bóyá tí kálukú bá mọ̀ túmọ̀ rẹ̀ á mọ̀ déédéé àdéhùn àti ìfinrinlẹ̀ acknowledgement tá à ń ṣe fọ́lọ́run gbogbo ọjọ́ tá a bá wí kìí ṣe àdúrà eré tọkàn type àbí tọkàn sáré fẹnu wí tó ní mọ̀ túmọ̀ tó ń wí inna lillahi wa inna ilayhi ọ̀rọ̀ yẹn díìpù gan-an lọ́lọ́run fi ní àwọn tó bá wí ẹwà àdéhùn tó ṣe fún wọn lẹ́yìn ìgbà padà ká àdéhùn yẹn náà kẹnu lẹ́nu pé wọ́n kàn sọ pé inna lillahi wa inna ilayhi raji'un. Kí ni ìtumọ̀ inna lillahi? Ìtumọ̀ rẹ̀ ni pé Olúwa ló ní mí ownership mi òun ọwọ́ Ọlọ́run ọba ló wà. Ẹni tó bá ti torí Ọlọ́run tó gbà dénú sálẹ̀ ọkàn rẹ̀ pọ́lọ́run ló ní òun kò ní dustiani ìgbésí ayé rẹ̀ mọ́ Ọlọ́run lọ́wọ́. Tó bá yẹ pé ọgbà ìpọ́lọ́run ló ní ọ́ ò ní dustiani ìgbésí ayé rẹ̀ mọ́ Ọlọ́run lọ́wọ́. Mo yọnu ní ìtumọ̀ ẹ̀ pátápátá ní yọnu tí property máa ń yọnu lọ́wọ́ olówó rẹ̀ tó ní inna lillahi Ọlọ́run ló ní mí. So gbogbo nǹkan tí mo fẹ́ sọ pé mo pàdánù tó jádánwò tí mo fẹ́ kà sí mùsíbà pé mo juwó nù mo ju ẹ̀mí nù yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà inna lillahi Ọlọ́run ló lè mí tí mo rò pé mo ní nǹkan ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ wa inna ilayhi raji'un. ní tó bá òun ní ó fi mí ṣe òun ló ní mí òun ló lẹ̀mí mi ní òfin tọ́nu Islam nínú òfin Islam kíyẹn lóun fẹ́ commit suicide. àwọn ẹ̀ka ṣe bí mi mo lẹ̀mí ara mi ní tó bá òun mi mo lè fẹ̀mí ara mi ṣe kò sí ní tí ń jẹ́ bẹ́ẹ̀ o lè fẹ̀mí rẹ̀ ṣe ní tó bá wọn torí wọ́n kọ́ ló lẹ̀mí rẹ̀ ìwọ kọ́ ló ní ìjọ́ tẹ̀mí bọ́ sí ọ lára ìjọ́ tán fẹ̀mí sí ọ lára sọ déètì ìjọ́ yẹn pé ìjọ́ tán fẹ̀mí sí ọ lára nínú oyún ìyá rẹ̀ déètì báyìí ó mọ̀ ní tí òjì ó mọ̀ ni pé ọmọ sí bá ṣe decide bẹ́ẹ̀ mi ó ṣe wọnú ara rẹ̀ àjẹ́ kan ọmọ sí oṣù kan ọmọ sí Ọlọ́run ló sọ yóò ní ma ashhadtuhum khalqa samawati wal ard ìgbà tí mo fẹ́ dá sánmọ̀ tí mo fẹ́ dálẹ̀ mi ò pè wọ́n sí mi ò ní káwé mi ò bá wọn dámọ̀ràn ẹ̀ wala khalqa anfusihim kódà níjọ́ tí mo fẹ́ dá omi ènìyàn fún rẹ̀ náà àtàjẹ́ àtúnṣú àtàlásàsí tó wọn náà ń bọ̀ wálé ayé wọ́gán ọmọ sí bó ṣe délé ayé ọmọ sí ọkàn dàgbà ó bára rẹ bẹ́ẹ̀ náà ni so wọ́n tá a ṣe mẹ́tò tọ́ ọmọ bẹ́ẹ̀ mi ṣe dára rẹ wọ́n lọ́ máa sọ pé bẹ́ẹ̀ mi ó ṣe jáde lọ́rùn ẹnìkan wọ́n lọ fẹ́ dájọ́ rẹ̀ ìdájọ́ ẹ̀mí ò sí lọ́wọ́ ẹnìkankan ìdájọ́ pé déédéé gbà báyìí ni lágbájọ́ lò láyé kò sí lọ́wọ́ ẹnìkan àfọwọ́ Ọlọ́run tálásàsí bá sàsí tó lógun bá sóògùn ń dábàá ni àbámúdá lásán ni tó bá wọn Ọlọ́run láti sáyẹ̀nsì pé àbátọ́ dá yẹn ṣe déédéé àṣẹ àwọ̀ Ọlọ́run àwọn bá ní àṣàṣì tí ń jẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ bẹ̀rù ẹ̀ o àṣàṣì rẹ̀ gẹ́gẹ́ kọ́ ni ó ṣokùn òun gẹ́gẹ́ kọ́ ló gbẹ̀mí lọ́rùn rẹ̀ àṣẹ Olúwa àti kádàrá tó ti ṣe kó tó dá sánmà àtilẹ̀ kó tó dá lásàsí ó ti ṣáájú pé tó bá dijọ́ báyìí ẹ̀mí ó kúrò lọ́rùn lágbájá báyìí sì ni ó ṣe sábàbí tí ó ti rí nǹkan ìmọ̀ yẹn ti ṣáájú àkọọ́lẹ̀ ti ṣáájú so kì í ṣe nìkan níjọ́ tó bá juwó nù náà bẹ́ẹ̀ ẹni tí lérí sí ọgbọ́n sàṣẹ pé ònírí ṣe mọ́ ònírí bá ti ṣe mọ́ júbà ẹni tí ń ṣàṣàṣì rẹ Ọlọ́run ọba ni kò júbà òun sábàbí lásán làwọn alásàṣì àṣàṣì ń ṣiṣẹ́ o àmọ́ gbogbo iṣẹ́ rẹ̀ sẹ́ sábàbí ni ọ̀dọ́ mi ogun ṣiṣẹ́ gbogbo iṣẹ́ rẹ̀ sábàbí ni ẹni tí ń ṣe nǹkan lẹ́yìn sábàbí tí ń pàṣẹ fún sábàbí pé kó ṣiṣẹ́ òun gẹ́gẹ́ lọ́lọ́run tí ó bá fi yọ̀ǹda sàṣàṣì tí ò fi yọ̀ǹda sí pé tí ò fi yọ̀ǹda sí gbogbo ìyànjú tọ́mọ ènìyàn ń gbà láyé positively àti negatively nǹkan kan ò lè wá sí ìmúṣẹ. so ẹni tó bá ti wá gbà pé inna lillahi Olúwa ló ní ẹ̀mí tí ń bẹ lọ́rùn mi yìí kò ní commit suicide pé mo fẹ́ gbẹ̀mí lọ́rùn ara mi ló fi jẹ́ pé ìjìyà tí ń bẹ fẹ́ ni bá gbẹ̀mí lọ́rùn ara rẹ̀ déédéé ìjìyà tí ń bẹ fẹ́ ni bá pa ẹ̀mí ẹlẹ́mìí náà ni
ọwọ́ yẹn sùn láìṣẹ̀ láìrò oyin níbọn àbó ṣokùnfà kú rẹ̀ dédé irú ìyàtọ̀ jẹ níwájú Ọlọ́run iná nìyẹn ni tó bá wo rẹ̀ ẹ̀sùn tó parẹ́ tó gbẹ̀mí lọ́rùn ààrẹ ìyà kan náà ni torí ẹ̀mí tó gbà yẹn ìwọ kọ́ ló ní bọ́dì rẹ̀ ìwọ kọ́ ló ó lè máa ta ọ́gànì ara rẹ̀ gan nínú Islam àgbà ọláyè Islam ọ̀gbà ọláyè kò ní mo fẹ́ ta kídìnì mi wọ́n ní kí ló dé àhòsí yìí ti pọ̀ jù ní ẹjẹ́ ń ta kídìnì kí ń ta kánú méjèèjì ọ̀tọ̀ ní pé ẹnìkan lálàáfíà àwọn fẹ́ save life rẹ̀ ọ̀tọ̀ ó láì ní gbowó lérí ẹ̀ ọ̀tọ̀ ní ìdájọ́ rẹ̀ àmọ́ mo kàn fẹ́ máa ta mo fẹ́ commercialize the part of my body ẹjẹ́ ń tún ta ẹjẹ́ ń gé ọwọ́ kan kí n ta kan fún lágbájá kọ̀tọ́ nítorí pé ọkọ ni òní milkiya rẹ̀ ownership rẹ̀ Ọlọ́run ni ìtumọ̀ inna lillahi nù kí Ọlọ́run ló ní ọ́ Ọlọ́run ló ní ìgbésí ayé rẹ̀ jíjẹ múmu rẹ̀ Ọlọ́run ni ẹ̀mí rẹ̀ Ọlọ́run ni Ọlọ́run bá sọ nínú suratu Hud ó ní wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha gbogbo tí ń rìn lérí ilẹ̀ pátápátá tí ń tẹ̀lẹ̀ sósòsó náà ń pè ní dábà àti èèyàn àti ẹranko dábà gbogbo wa náà láàrin lérí ilẹ̀ Ọlọ́run ní ó di dandan ó dẹ̀tọ́ lérí òǹkóhùn ṣe ń tọ́jẹ torí property Ọlọ́run ni ọ́ àtọ́ bá fẹ́ pe Ọlọ́run ọba ní ọba tí ó wà responsible ló kù ni ó ní property ni ò ní mójútó làwọn kan mọ̀ lu property rẹ̀ pamọ́ lójú báyìí tí ó sì ní rí nǹkan kan ṣe kí ọ dá ọ sílé ayé àwọn kan sì wù ọ́ sùn wọ́n sì pa ọ́ wọ́n sì lù ọ́ pa àbí wọ́n sì ń febi pa ọ́ Ọlọ́run ò sì rí nǹkan kan ṣe sí ṣé kò ní pláàni kó tó dá ọ ni àbí wọ́n ti kó ń pápá mára kò mọ tí ó ṣe lérí ọ̀rọ̀ rẹ̀ so ó dá wa pẹ̀lú ètò ó dá wa pẹ̀lú agbára ó dá wa pẹ̀lú ìpalẹ̀mọ́ kí n tí mo fẹ́ fi lágbájá ṣe inú ayé ni jíjẹ múmu rẹ̀ náà ti wá dọ̀rùn Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó ní kò sí tí ń rìn lọ tí ń rìn bọ̀ lérí ilẹ̀ illa ala Allahi rizquha ètò jíjẹ múmu rẹ̀ ọ̀run mi Ọlọ́run ọba ló wà so tí ń túmọ̀ sí pé ń tẹ̀kì ààrẹ gẹ́gẹ́ bẹ́ni tó nílẹ̀ bó ẹni tó nílé ṣe máa maintain ní property rẹ̀ pé nǹkan mi ní kíní ikọ̀ gbọ́dọ̀ bàjẹ́ asset mi ní nǹkan kan gbọ́dọ̀ ṣe à ṣe insurance mọ́tò nítorí kí nǹkan ọmọ ṣe náà ni gbogbo ìgbà tá a bá fi mọ́tò kọlu kárí indemnity gbà à ń ṣe gbogbo ẹ̀ nítorí pé àwa la ní ownership àwa la ní possession rẹ̀ bẹ́ẹ̀ náà ni inna lillahi Ọlọ́run ọba ló ní mí ìtumọ̀ ẹ̀ ní pé ààbò mi ìṣọ́ mi protection mi ọ̀dọ̀wọ́ Ọlọ́run ọba ó gbọ́dọ̀ gbé fẹ́ lómi tó bá ti gbé protection rẹ fẹ́ lómi ó nígbàgbọ́ nínú inna lillahi ìmọ̀ ọkàn wí lásán ní ọmọ tó ń wí tí ó ti rí pó díìpù gan ẹ̀kọ́ wa máa wá ìṣọ́ àti dáàbòbò lọ sọ́dọ̀ ewé àti egbò ń pé kó mọ protect rẹ ń bí aburú ó gba inna lillahi wa inna ilayhi raji'un náà tó ń wí ọ̀gbàgbọ́ wọn tọ́rọ lọ́wọ́ bá sọ pé lahu mu'aqibatun min bayni yadayhi wa min khalfihi yahfazunahu min amrillah inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim Ọlọ́run ní mi ò kàn dá yín lásán mo dá ọmọ ènìyàn tán àtẹni tí ń sìn mí àtẹni tí ò sìn mí ẹni tó kírun àtẹni tí ò kí mo wá fi àwọn màláìkà kan tí ọkàn mọ protect rẹ̀ orí nǹkan tóun ta ìsìn lọ́hùn tóun ta ìṣe déédéé wa tóun tẹ sí ọrùn wa Olúwa fún wa láwọn màláìkà tá a fojú rí kí ẹ má bá mi protect asset mi yìí property mi yìí nǹkan ní mi yìí nǹkan kan gbọ́dọ̀ sí èèrà lásán ò lè ta ọ́ èèrà lásán ò lè rìn ọ́ kankan yìí ò lè ta ọ́ ká tó wá aṣọ ejò ká tó wá aṣọ àṣàṣì alásàṣì láì mọ̀ sí Ọlọ́run ọba àwọn màláìkà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹda gòkè ó ti wà nù kádàrá rẹ̀ ìpele yìí ó ṣe ẹgbàá aláyè kò ṣe kò sí eléyìí nù kádàrá ẹ má gbà aláyè kò ṣe wọ́n ti wà tán tẹ̀lé mi àti ẹ̀ káàkiri tí wọ́n bá sùn wọn ní sùn wọn bẹ́ ń tòsí rẹ̀ ló fi mọ aráburú mi yọ̀ọ́ dàbí gbà kó súnmọ́ pẹ́kípẹ́kí kò sì ní í ṣe ọ́ nítorí kò sínú kádàrá àwọn màláìkà yẹn ò ní jọ́ wá sí musẹ̀ ìmí sì ní kò ní sínú èrò rẹ̀ yóò sì já wá yóò escape gbogbo ẹni tó bá súnmọ́ yóò sì wá báwọ̀ nìkan ọmọ àwọn òkè àwa ìmí láàrin èrò yóò máa dàbí rà pé àṣàṣì ní ọ̀jẹ̀ ó ti wà nù kádàrá àwọn màláìkà tọ́lọ́ ń dẹ̀ ti ní kí wọ́n mọ̀ pé nǹkan aburú yóò ṣe é lénìí àwọn ni wọ́n túra alẹ̀ nígbà náà pé ẹjọ́ ṣe é nítorí ń bẹ nù kádàrá ń bẹ nù ètò ìtumọ̀ inna lillahi lantu Ọlọ́run ọba ló ní mí àmójútó mi dọwọ́ ẹ̀ jíjẹ mímu mi dọwọ́ rẹ̀ ẹ̀mí mi fún rẹ̀ náà dọwọ́ ẹ̀ inna ilayhi raji'un kásìkò tó lọ jù ìtumọ̀ inna ilayhi raji'un ìtumọ̀ méjì ni ọ̀dọ̀ rẹ̀ lápadà sí ìpadà yẹn méjì ni ìpadà talkiyama ní pé
bá bá fayé lẹ̀ tán ọ̀dọ̀ rẹ̀ là á padà sí, tá bá ṣayé tán ọ̀dọ̀ Ọlọ́run ọba là ń lọ. Ìtumọ̀ kan nù. Torí òun ni ultimate destination wa, final destination, ìpadà sí wa. Ìpadà sí yẹn tí ń jáde lẹ́nu wa ní gbogbo ìgbà tí mùsíbà bá ṣẹlẹ̀ sí wa, tọ́lọ̀ ní àwọn mùmínì àwọn onísùúrù wọ́n máa sọ pé inna lillahi wa inna ilayhi raji'un. Wọ́n ń sọ bẹ́ẹ̀ nítorí wípé wọ́n gbà pé gbogbo mùsíbà yẹn kéré lójú wọn, torí wọ́n mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà owó tí mo pàdánù yìí, ẹ̀mí tí mo pàdánù yìí, dúkìá tí mo pàdánù yìí, ìyẹn padà fayé ọ̀hún gan lẹ̀ tí ń padà da dúdú ẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Inna ilayhi raji'un. Mò ń bọ̀ wá padà sọ́dọ̀ Ọlọ́run ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Ẹni tó lù mí jìbìtì tó lóun gbowó kan lọ́wọ́ mi léni, ọkàn wulẹ̀ ràn mí lẹ́rù ni. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tí ń bá ń lọ nù sàárì, owó tó gbà lọ́wọ́ mi yẹn mi ò ní mú dání lọ bẹ́ẹ̀. Inna ilayhi raji'un. Ilẹ̀ mi tẹ́lẹ̀ gbà tẹ́lẹ̀ lù mí jìbìtì, ẹ̀yin ọmọ onílẹ̀ tẹ́lẹ̀ síìsì ilẹ̀ mi, àtẹnijọ́ tẹ́jọ́ di àpòpọ̀ tẹ́jọ́ ṣe jàǹbá. Inna ilayhi raji'un. Tẹ́lẹ̀ yín padà julẹ̀ ọ̀hún lẹ̀ níbi ẹsẹ̀ mẹ́fà kan wọ́n padà tì mí bọ̀. Yóò wá jẹ́ kí gbogbo mùsíbò kéré lójú wọn, yóò sì jẹ́ kí gbogbo tí ń jẹ́ lé ayé táwọn èèyàn wà mọ́yà yóò kéré lójú wọn, mùsíbò wà fúyẹ́. Inna ilayhi raji'un. Àbí inna ilayhi raji'un náà túmọ̀ rẹ̀ kejì ní pé látàyé ń bí náà ọ̀dọ̀ Ọlọ́run la máa padà sí. Gbogbo ìgbà tí mùsíbà bá jálù wá, tó wọnú ẹ̀dẹ̀dẹ̀ wa, tó wọnú ilé wa, tó wọnú àdúgbò wa, tó bà wá lọ́kàn jẹ́, tó dẹ̀mí wa láàmú, inna ilayhi raji'un. Ní jẹ́ kó dẹ̀mí wa láàmú. Òṣì òní dé, àìríjẹ àìrímu òní, ìpọ́njú òní dàmí láàmú. Ìyín wọ́mọ ìyìn tí ìrọ́mọ, ìyìn tí ìrọ́kọ, kò ní fìtínà mi débi kí n máa wá tójú bọ́lé, kí n máa rìnrìn kúrin jẹjẹkújẹ káàkiri nítorí kí ọjà mi kan bí àwọn kọ́sítọ́mà ṣíṣe ẹ̀, Ọlọ́run ló mọ iye àṣìjẹ́ tó jẹ àti gbẹ́rẹ́ burúkú tó sín. Inna ilayhi raji'un. Ọ̀dọ̀ Ọlọ́run ọba náà máa fọ̀rọ̀ mi mà, ẹni pé òun náà máa dájú kọ. Mọ́sálásí náà ní ti rí solution, níbi irun bí àwẹ̀ náà ní ti rí ìtúsílẹ̀. Inna ilayhi raji'un. Ṣé rí pé inna lillahi wa inna ilayhi raji'un náà díìpù kọjá ń tó lérò. Lọ́lọ́run fi wá gbádìhùn ńláńlá fẹ́ni tó bá wí tọkàntọkàn ní gbogbo ìgbà tádánwò bá ṣẹlẹ̀ sí. Ó ní ulaika alayhim salawatun min rabbihim. Ẹni tó bá wí tọkàntọkàn nígbà àdánwò bá ṣẹlẹ̀ sí, tó reflect ẹ̀ nínú life ẹ̀, àwọn èké mi Ọlọ́run ọba àtàánú tọ́pọ̀ ìmọ̀ wa dáàbò báyìí, ìmọ̀ dáàbò, ìmọ̀ dọ́lábò, ìmọ̀ dàkẹ́bò, ìmọ̀ dàforíjìbò. Wa rahma, yìí sì fìkẹ́ sí, yìí fi sọ̀làwátù sí. Gbà tọ́lọ́run bá ń ṣe sọ̀làwátù fún yàn, irú sàlátù tọ́lọ́run lóhun ṣe fún Nabi sallallahu alaihi wasallam, òun ṣá sàlátù fún Nabi, ó ní màá ṣá sàlátù fún wọn náà, salawatun min rabbihim. Àsàlátù ọmọ dé wá bá ọ látọ̀dọ̀ Ọlọ́run láti sánmọ̀. Wa rahma àtìkẹ́, ulaika humul muhtadun. Àwọn tí gbèsè ayé wọn bá rí báyìí, àwọn ni wọ́n mọ̀nà. Ìyẹn náà ni ìrántí tí a mú wá fún gbogbo jàmá mùsùlùmí lẹ́ni. Ọlọ́run jẹ́ àsọpọ̀ jímọ̀ láyé. Àtúnfẹ́ fásitì yìí ṣe àdúrà fáwọn màmá wa tí wọ́n sì lè tọ́lọ́wọ́n ọba lọ. Màmá wa Alájà wa Aisha Suleiman Alfanla, Ọlọ́run bá kẹ́ wọn, Ọlọ́run bá gẹ̀ wọ́n, Ọlọ́run bá kẹ́ wọn, bá gẹ̀ wọ́n, Ọlọ́run bá kẹ́ wọn, bá gẹ̀ wọ́n, bá foríjì gbogbo àṣìṣe wọn, bá wa yááfì wọn. Àwọn àti gbogbo àwọn òkú mùsùlùmí lápapọ̀, òkú tí gbogbo wa náà ní níwájú Ọlọ́run, Ọlọ́run bá ṣàforíjì rẹ̀ fún gbogbo wọn. Bẹ́sẹ̀ wọn ṣe pọ̀ bó ṣe lè wù kó pọ̀ tó, bẹ́sẹ̀ wọn ṣe lè wù kó pọ̀ tó, kò tó nǹkan kan nù kẹwọ́ Ọlọ́run ọba, kò tó nǹkan kan nù àforíjì wọn Ọlọ́run ọba. Ọlọ́run bá yááfì wọn, bá fi àforíjì wọn mú ẹ̀ṣẹ̀ wọn dàrú. Ọlá títóbi Ọlọ́run, ọlá àánú Ọlọ́run, ọlá ìní parí Ọlọ́run ọba láíláí. Gbogbo àwọn tó wá ṣẹ́kù fún wa nínú àwọn òbí, nínú àwọn àgbààgbà wa, nínú àwọn arúgbó wa, Ọlọ́run jẹ́ wọn pẹ́ fún wa. Gbogbo àwa náà Ọlọ́run jẹ́ kọjú jìnà síra. Gbogbo àwọn tí wọ́n kí wa, tí wọ́n bá wa dárò, adúpẹ́ o. Ọlọ́run ní jẹ́ àfirú ẹ̀san fúnra wa o. Ọlọ́run jẹ́ kí gbogbo wo láṣepẹ́ àwa láti bọ̀ tán rí. Àtàwa àti gbogbo àwọn tí wọ́n ti lọ, Ọlọ́run jẹ́ abára wa pàdé nínú kẹ́, jẹ́ abára wa pàdé nínú àánú Ọlọ́run ọba. Wala subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.